ẹ wo tí Òṣùpá sọ fún mi nípa Shehu Jamiu àmì Ọlọ́run àti bàbá tó kú yẹn tí wọ́n pè ní Adamson. Ẹ wá wo wá sí àmì Ọlọ́run náà ṣé kò jọra wọn. Ẹ ká jọ fídíò yẹn. Mọ́kà tí èmi kọ́kọ́ lọ lákọ̀ọ́kọ́ ayé mi pé mo kọ́kọ́ lọ ṣe ìdá Kàábà Ọlọ́run alájà àti ọkọ wọn Muhammad Adamson àwọn ni wọ́n rán mi ní Mọ́kà. Allahu Akbar. Ó dẹ̀ jẹ́ àràfà Jímọ̀ ní year 2006. Allahu Akbar. 2018 years ago ni mo ṣàràfà. I was 15 years old. Ọmọ 15 years ni mi lọ́dún tí mo kọ́ sí àràfà. An'amakumullah. Ọkọ wọn ó ti dolóògbé bí n bá ń bẹ láyé lónìí. Àrà tí gbogbo wa ń dá yìí ó kéré lẹ́gbẹ̀ẹ́ yìí tí Muhammad Adamson máa dá níbí. Allah. Adamson lè máa yí láti ẹnu lẹ̀kùn yẹn débí pẹ̀lú ìdùnnú. Àjọ jẹ kóró èmi àtẹ̀bí wọn. Àjọ jẹ dùnnú èmi àtẹ̀bí wọn. Àwọn àsìkò kan wà tí àdánwò Ọlọ́run dé gbogbo èèyàn túká. Ọ̀pọ̀lọpọ̀ tí ń bẹ̀bẹ̀ padà pé kinní kan ni ọ̀rọ̀ lọ́kàn wà yọ ẹnìkan kan o. Ṣùgbọ́n gbogbo èèyàn túká fọ́kọ wọn. Gbogbo èèyàn túká lẹ́yìn ìyá yìí. Mo dúpẹ́ pé dòní Ọlọ́run fún mi láǹfààní pé lójú ayé àti lẹ́yìn ọkọ wọn mo sì dúró pé ọ̀rẹ́ mi ni ẹbí yín mi ò dẹ̀ ní jáwọ́ lọ́rọ̀ yín láéláé. Ọlọ́run máa kọ sílẹ̀. Ṣùgbọ́n tó bá jẹ́ pé nípasẹ̀ oore ẹ̀dá máa ń rádánwò lóòótọ́ ọkọ wọn rí àdánwò nípasẹ̀ oore. Tó jẹ́ pé bàbá mọ̀ pé bẹ́ẹ̀ lòpin oore yẹn máa rí ni àbá pé ọba sì ṣèkà lérí ọ̀rọ̀ eléyìí o ọba sì ṣèkà ọba sì dájú ọba sì kúkú yàwọ́ délẹ̀ kọ́ mọ́ sóore yìí. Ó ṣe oore náà èsúrú pàdídà ńlájà ajá pàdídà ńlọlọdẹ ajá balùkì òní èsọjọ ẹkún ẹ̀rín ni ayọ̀ ni ayọ̀ la fẹ́ yọ̀ lónìí ó dá mi lójú bí tọkọ yín bá wà ẹ̀mí rẹ̀ ó wà ń bí nísìnyí ẹ̀mí rẹ̀ ó mọ̀ kí wa pé ẹ ṣe. Àwọn ọmọ méjì tọ́lọ̀ ń fún yín Sekina àwọn ọmọ wọn ṣe dáadáa njọ́ tá Adamson kú mi ò sí lórílẹ̀‐èdè yìí ọtún ṣẹ̀ṣẹ̀ ń dá ìgbà padà fún ìyá yìí gbogbo ògò tẹ́ bá wà ẹ máa bẹ lọ́hùn kẹ́ ẹ má ṣàìsàn nígbà tájú lọ Ọlọ́run tún dé títí tán bọ̀ wá bá Adamson njọ́ tá Adamson kú mi ò sí lórílẹ̀‐èdè yìí ọtún ṣẹ̀ṣẹ̀ ń dá ìgbà padà fún ìyá yìí gbogbo ògò tẹ́ bá wà ẹ máa bẹ lọ́hùn kẹ́ ẹ má ṣàìsàn nígbà tájú lọ Ọlọ́run tún dé títí tán bọ̀ wá bá Adamson kò sí ohun tá a fẹ́ sọdowó láti lè fi ra ẹ̀mí nígbà tí gbogbo ohun tá a lè sọdowó tán last card Ọlọ́run wa ní tẹ́ lè sọdowó ọwọ́ tán báyìí ẹ̀mí gangan wá ṣẹ̀ṣẹ̀ tán níjọ́. Allah. ìṣúdá kankan gbogbo tó ń jágbá ní ayé Ọlọ́run ló ní gbogbo ẹ̀. fún àní kò ní gbà náà o. Ó ti yé mi sà. Ó ti yé mi sà. ìyá wèrè gan o ó ní nǹkan burúkú lọ́wọ́ o. àbúrò ní ṣe wá o. Àmín sà, àmín sà. Ó ti yé mi sà. Àmín sà. nǹkan burúkú wà lọ́wọ́ wọn o. Okay. wọ́n lè gbọ́ lọ́ngọ́ wọ́n lè má gbọ́ lọ́ngọ́. àwọn àgbàlagbà ló fún wọn. ìyẹn sì Ọlọ́run dẹ̀ ló fà Ọlọ́run ló ṣe wọ́n ní tó ṣe wọ́n yẹn. òun fi wọ́n ṣiṣẹ́ aburú ni. Ọlọ́run ọba lẹ́kẹ̀ọ́lá. ọba tí ń fàṣẹ. òun fi àwọn àgbàlagbà ṣọṣẹ́ ni. tòtò bá tó fún àwọn àgbàlagbà jẹ́ kankan mi ẹni ẹ̀ ń tọ́ra yìí. bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ àwọn àgbàlagbà dàbí ṣé àrámọ̀ ara ẹ̀. tó fi àfáà tó kọ́ ní kéwúlẹ̀ bọ́dà wa. tó bá kà àrámọ̀ ara ẹ̀ yìí ò ní kó má ní agbára tó ní ó máa ń. èyí kò tó bá fẹ́ jẹ́ máa jẹ́ lọ́dọ̀ Ọlọ́run ni. owó ìjẹ́ nìyẹn ọtí kọ́ tó máa ń dùn mí fáwọn àfáà nìyẹn wọ́n máa láwọn orí burú. àwọn ní síra àwọn oníkan táwọn lè sà ẹ tó bá lè jẹsẹ̀ sí ẹ̀rí dáṣẹ̀ rí àfọ̀ ẹ lọ́ fi kóòtù múyàn. ẹ lọ́ fi kóòtù múyàn. Àbí. ṣé wọn nìkan tó lè sàkún pákó padà fún. Àbí o. Àbí o. Saheed Ṣítù ó tẹ̀ ọ́. Láti gbà yẹn. Láti gbà yẹn bẹ́ẹ̀ ni o. àwọn oníṣẹ́ àlọ́wọ́ ẹ tó bá jẹ́ èèyàn wọn. tó ṣe tó bá wọn mọ bó ṣe fẹ́ bá tiẹ̀ jẹ́. ó dọ́wọ́ kó tó bẹ̀rẹ̀ tàbí long discourse ó ní bàbá kan pàṣẹ yẹn wà lọ́dọ̀ òun. Ok. ó máa wá sọ́dọ̀ òun láti ilé ìwé yẹn kò mọ ṣé òun náà ti bá ti sọ lọ. Ok. ó ló máa ń ṣàdúrà lọ́dọ̀ òun ní kò lọ Mẹ́kà ní láyé. kí lórúkọ Adams kí lórúkọ woman kan báyìí. Ok. ọkọ ẹ máa ń gbẹ́sìn ìgbà
tó wà láyé ge mo ti mọ̀. Adamson. àti òun lọ mẹ́kà ìyẹn bá níta òun fún yín mẹ́kà. ó ní ẹ̀yàn lẹ́yìn tí mẹ́kà yẹn tún ní bàbá yẹn wá ní àwọn kan dà pọ́n kó máa lò láti mẹ́kà bàbá yẹn lókè èlò náà dá òun àtúnfò kówó ìwàlá mọ́tò. wọ́n gbé mọ́tò sì látò òkè òkun ó lẹ́nu yẹn bojú òun jẹ́ tó rán mẹ́kà. àbí ọlọ́run ní àwọn làwọn ṣáàdúrà fẹ́ nìyẹn táwọn kóra àwọn jọba táwọn bẹ bàbá bọ̀ gbogbo oríire òun ti gbẹ́sẹ̀ lé. àmì ọlọ́run lẹ́yìn lóde lórí rí ẹ̀ tí ò fi ẹlẹ́nu ṣẹ́nu yà. tó ń gbọ́ mi. agbọ́yé sà mọ̀ ẹ̀sẹ̀ ń gbọ́yé nẹ́tíwọ̀kì yẹn fèlè. bàbá ẹ̀ kú pé táwọn tata ti ń dúró kílẹ̀ padà. bí ìgbà tó ṣoore dáràn. so àwọn afáà lóògùn. ẹni tó bá ṣe oṣù dáadáa fún wọn tí ó tẹ̀ wọ́n lójúmọ́lẹ̀ ó ń gbọ́ mi. agbọ́yé sà nẹ́tíwọ̀kì yẹn fèlè ní sà mo ń gbọ́ yín báyìí. nígbà tó fi ń sàṣeyẹ tó ṣe dáadáa sí wọn. àwọn wọ̀lé tó fi ń sàṣeyẹ tó. bẹ́ẹ̀ ni wọn ò lélẹ́yìn tí wọ́n fi ń sàṣẹni tó ń bá wọn jẹ́ kiri. ṣé bá ti bu nǹkan jó yẹn tó ń múná bọ̀. àbí o tí wọ́n mú lọ kóòtù. ṣé fídíò yé wa dáadáa lẹ́yìn ìgbà tí mo kọlu àmì ọlọ́run látara Alhaji Saheed Òṣùpá lórí fídíò tí wọ́n ní kí n ṣe fún bàbá Kọ́lá Olóòtú tí wọ́n rán mi pé kí n ṣe fún wọn. lẹ́yìn ọjọ́ kẹta tí ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ Alhaji Saheed Òṣùpá sọ pé kí n lọ bẹ àmì ọlọ́run bó tẹ̀ jẹ́ pé mi ò sẹ́ wọ́n rán ẹnìkan tẹ̀lé mi pé kí n lọ bẹ àmì ọlọ́run mo ṣe bẹ́ẹ̀ mo lọ bẹ àmì ọlọ́run. lẹ́yìn ọjọ́ kẹta Alhaji Saheed Òṣùpá pè mí wípé àmì ọlọ́run kò dáríjì mí ó lè ṣe mí níkà o ẹ̀rù bà mí pé kò dáríjì mí kẹ̀ wọ́n ló lè ṣe mí níkà o wọ́n làwọn máa introduce àáfàá kan sí mi á máa ṣiṣẹ́ fún mi mo lọ sílé Alhaji Saheed Òṣùpá wọn ò dọ́rọ̀ àáfàá sọ mọ́ Alhaji Saheed Òṣùpá kí ló dé àáfàá tẹ́sọ́ pé fẹ́ introduce mi tí ó mọ̀ ṣiṣẹ́ fún mi látara wípé nǹkan aburú tí àmì ọlọ́run bá ṣe kó mọ́ lè ràn mí Alhaji Saheed Òṣùpá wọn ò dá mi lóhùn wọn ò dá ọ̀rọ̀ yẹn sọ mọ́. ní ọjọ́ kan Alhaji Saheed Òṣùpá wá pè mí bẹ́ẹ̀ ṣe mẹ́nu lé ọ̀rọ̀ àmì ọlọ́run ìjọ yẹn gangan ni mo bẹ̀rẹ̀ sí ní rìkọ́ọ̀dù wọn ipe tá a bá parí conversation yẹn kí n lè tún ọ̀rọ̀ yẹn gbọ́ àtijọ́ yẹn ni mo ti bẹ̀rẹ̀ sí ní rìkọ́ọ̀dù wọn mi ì ṣe betrayal. nígbà tá a sọ̀rọ̀ tán mo wá play ọ̀rọ̀ yẹn padà ìyẹn ni voice note tẹ́ gbọ́n sìn conversation mi àti wọn ẹ̀rù bà mí ara mi gbọ́n rìrìrì mo ní mo wo ga o sáyè mi ò ti bàjẹ́ báyìí lọ́mọdé káyè mi ò bàjẹ́ kò tọ́jọ́ kò tó sù ọmọ oṣù mẹ́jọ àti ọ̀sẹ̀ méjì ó kú mọ́ ìyá súná nínú ọlọ́mọdé káyè rẹ̀ mọ́ mo pe Alhaji Saheed Òṣùpá fún iṣẹ́ abẹ pé bá láti ràn mí lọ fún owó wọn ò ṣe ń gbà yẹn mo kàn notice pé gbogbo jàǹbá aburú tó bá ṣẹlẹ̀ sí mi lẹ́yìn ìgbà yẹn Alhaji Saheed Òṣùpá wọn ò ní assist mi rárá ó yóò ní kọ̀lọ̀fín ó ní bánú ni yes ó ní bánú ni. gbogbo ẹ̀yin tẹ́ ń sọ pé bẹ́ẹ̀ nítorí owó ni mo fi ń bá Alhaji Saheed Òṣùpá jà irọ́ o mi ò fẹ́ fà pé wọ́n rí pé wọ́n fi mi lówó oúnjẹ o àbí owó pátí kankan irọ́ o tí challenges bá dé náà ni mo máa ń lọ sá lọ bá wọn o tí jàǹbá aburú bá ṣẹlẹ̀ sí ọ̀tá mi ẹni mo lọ máa ń ké sí wọn o kì í ṣe pé bóyá kí wọ́n fún mi ní owó àbí kí n fi ra mọ́tò àbí kí n fi jẹun àbí kí n fi wọṣọ kọ́ o mi ì tọrọ owó lọ́wọ́ wọn o. àwọn fún ẹ̀sùn tó wá jẹ́ evidence fẹ́ mi tó jẹ́ proof tí n bá release ẹ̀ ayé wo ni mo wá fẹ́ sọ fún pé èmi àti Alhaji Saheed Òṣùpá máa ń sọ̀rọ̀ báyìí wọn ò ní gbà mí gbọ́ láyéláyé proof ni mo fi ṣe mi ò betray wọn. ẹ wo inú ogun tí wọ́n fi mí sí láti yẹ ọdún yìí ẹ wo fídíò tẹ wò tán sìn aláàánú mi yẹn náà ẹ wo tó ti ń ṣẹlẹ̀ sí báyìí ọlọ́mọdé òkú mo mọ tí mò ń sọ mi ì ṣe ọ̀dàlẹ̀ ìjà rántí Mohbad bí Mohbad ṣe pamọ́ra títí tí ó sọ̀rọ̀ ó lòun lọ sí àgọ́ ọlọ́pàá òun lọ competition síbẹ̀síbẹ̀ náà ó pamọ́ra kò sọ̀rọ̀ fún ayé ìgbà tó páyín tán àwọn náà là tó ń bu ẹ yẹ kó sọ̀rọ̀ lèmi náà fi ń pariwo sí o ni mo fi ń sọ̀rọ̀ ìdí tí mo fi ń rí ìkọlù láti gbà ẹni mi ṣe betrayal ìdí nìyẹn bẹ́ẹ̀ ni ṣe ti wá rí wípé èmi nìkan kọ́ ni ọlọ́pàá máa gbọ́rọ̀ ẹnu ẹ̀ tí ọlọ́pàá bá ti mú mi tí mo ti yọjú síbẹ̀ Alhaji Saheed Òṣùpá náà kí wọ́n máa wọn náà kí wọ́n wá ro tẹnu wọn kò sí pé bóyá mo lówó mo lókìkí kí wọ́n wá ro tẹnu wọn o ìdí ni gbogbo tí mò ń pamọ́ láti yọ ọdún yìí nìyẹn gbogbo àjálù aburú ṣẹlẹ̀ sí mi mo kàn rẹ́rìn síta ni mi ò fẹ́ pamọ́ ìfẹ́ páyín lójijì mo jẹ́ ń pariwo síta ṣé kò tó torí gbogbo ẹ̀yin ọ̀jọ̀gbọ́n onílàákàyè gbogbo Nàìjíríà ẹ bá wa dá sí o bí adájọ́ ayé kan ò bá dáadáa tọ̀run ó tó dá bẹ́ẹ̀ ni ẹ bá mi ṣe fídíò.